Congratulations o gbogbo ọmọ Yorùbá, mo kí wa pé a kú oríire. Tí má sọ pé a kú oríire, ẹ mọ̀ pé mi ò ní lè sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n lóòótọ́ Yorùbá kú oríire. Mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ ohun tí àwọn ọba Yorùbá fẹ́ ṣe ní kòpẹ́kòpẹ́ yìí ni o. Kódà gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ní bí ọjọ́ mẹ́ta síbi tá a wà yìí ni ìṣẹ̀lẹ̀ náà máa ṣẹlẹ̀. Àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọn ò dín ní 120, bẹ́ẹ̀ ni ìyẹn 100, bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ yìí, ni wọ́n fẹ́ ṣe ohun tí mò ń sọ yìí. Ẹnu mi kọ́ lẹ máa ti gbọ́, èmi á fún yín lóore ọ̀fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ lẹ́nu ẹni tó sọ. Lórí ètò Màmá mi Yorùbáwùyí ni bàbá Èkìtì ti pè wọlé tó ti rìlíìsì good news yìí. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan, kẹ́ ẹ wá lọ gbọ́ kí ni good news tó wà nínú fídíò tí mo gbé wá yìí. Ẹ wo, ilẹ̀ Yorùbá ò ní pẹ́ gbà òmìnira o. Fáwọn kan tó rò pé bóyá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àbí Yorùbá nation bóyá ó ti kú, kódà máa tún padà post fídíò kan later. Ẹ follow page yìí, máa tún post fídíò kan later. Kẹ́ tún wá rí nǹkan táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan ń ṣe lọ́wọ́lọ́wọ́. Màá tún fún yẹn extra nìyẹn later. Ẹ máa rí yẹn lẹ́yìn fídíò yìí, máa post yẹn náà. Ṣùgbọ́n eléyìí kódà ó ní ṣe pẹ̀lú olóyè Sunday Igboho, ó dẹ̀ ní ṣe pẹ̀lú gbogbo ilẹ̀ Yorùbá àti àwọn ọba tí ò dín ní 120, kódà ó ń lé ní 120 ni. Ẹ jẹ́ fún yín lọ́rọ̀ fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ gangan nílẹ̀ Yorùbá. Kí ọmọ Yorùbá fẹ́ kó oríire ni pé bí ọ̀tá ti ń lé wa bẹ́ẹ̀ là ń wọnú òru lọ, pé tí Ọlọ́run dẹ̀ bẹ̀rẹ̀ nínú ayé wa Ọlọ́run máa ṣe láṣẹ pé mo wá fún ọmọ Yorùbá mo wá ṣòfófó kan ní on 31 over 100 obas ló ń bọ̀ ní Èkìtì. Wọ́n wá fẹ́ ọ̀nà ọmọ wọn. You say what? Wọ́n fẹ́ fi ọmọ wọn dára. You say what? Dára tó dáa. Excuse me, speak what you just said. We can't hear you, sir. Okay, I won't spoke it even tonight. Mo ní àwọn over 100 kábíyèsí, the first class ọba, the authentic ọba, the genuine ọba, the ọmọlúwàbí obas, more than 100 nọ́mbọ̀ ní ìlú kan tó ń pè ní Ìjẹ̀rò tí bàbá wa Onírìṣà máa líìdì wọn wá. Wọ́n dẹ̀ pé ọmọ wọn Sunday Igboho pé on 21 kó wá bá wọn ní Ìjẹ̀rò. Ìnílé ní jẹ́ ẹ máa ríran wò ó rẹpẹtẹ. Àṣírí yẹn ni mo wá gé fún yín. Ìyẹn ni pé ibi tá à ń lọ àti fẹ́ débẹ̀. Good news, good news, good news, good news. 120 ọba. Over 100 obas. Wọ́n á péjọpọ̀. Wọ́n fẹ́ bá ọmọ wọn ṣe ìpàdé lórígun mẹ́rẹ̀ẹ̀rin Yorùbá làwọn ọba yẹn ti máa wá. Wọ́n fẹ́ bá ọmọ wọn. Bí bàbá wa Ṣómólú Bàrígà máa wà nínú wọn. Kábíyèsí o. Àwọn ọba kàǹkà máa wọ̀ ń bẹ̀. Tí Sunday Igboho ọmọ wọn máa wà láàrin àwọn bàbá. Òṣàgbé ọṣẹ fún mi jọba. Ní 21. Ìyẹn ni wípé ọmọ onílù fẹ́ gbàlú ẹ̀ padà. Ìyẹn ni wípé there is no more for àjòjì. Ó ti gẹ́ started báyìí. Láti gba nǹkan ìní wa lọ́wọ́ wa mọ́. Ṣé ẹ gbọ́ mi? Ẹni tá máa sọ̀rọ̀ ìní sọ̀rọ̀. Ṣùgbọ́n dídákẹ́ táwọn bàbá wa dákẹ́ níjọ́ àná tí wọ́n ò sọ̀rọ̀ ló kó àwa ọmọ wọn sínú wàhálà. Mi kẹ máa sọ̀rọ̀, mo ní àwọn fáàsì Yorùbáwùyí náà wọ́n mi sí pé kẹ máa fà já. Ẹ fàjà. Mo ti mú mi òjò kí. Mo ti mú mi. Mo kàn wá sọ ilé ìkínú wa lè ká lè mọ̀ wípé iṣẹ́ ń lọ lábẹ́ pé kò dúró. Bàbá kan jáde níta níbi ọ̀sẹ̀ tó kọjá. Ó ní ká sọ fún bàbá Èkìtì kó dákẹ́. Ó ní òun àbúrò bàbá ọba Ṣómólú Bàrígà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá yẹn. Ṣé ká sọ fún bàbá wa ọba Ṣómólú Bàrígà náà pé kó dákẹ́? Kábíyèsí ẹni má jà omi rẹ. Ọ̀rọ̀ kábíyèsí òní wá sú mi. Kábíyèsí Bàrígà ọ̀rọ̀ wọn ti sú mi. Wọ́n ti join àwọn fáàsì Yorùbáwùyí, àwọn Fàjà nation, àwọn náà join. Màmá mi Yorùbá wípé iná ìsìsì kì í jóyàn lẹ́ẹ̀mejì. Ṣé gbọ́ mi? Yorùbá wípé tọmọdé bá ṣubú
á wo wájú tágbà bá ṣubú á wẹ̀yìn wò ó nítumọ̀ ṣé ọ̀rọ̀ ọmọdé tó ṣubú tó wo wájú ó ń wò bí àwọn kan wà níwájú tó lè fi ń ṣe yẹ̀yẹ́ ni àgbà tó ṣubú tó wẹ̀yìn wò ó wo ohun tó gbé òun ṣubú kó má bàa tó wá pò mọ́ ní again tí a bá kọ̀ tá a bá sọ̀rọ̀ mo ti máa sọ dáadáa tipẹ́tipẹ́ tó bá jẹ́ bàbá Èkìtì ló ń ṣe tí ò dáa kọ́mọ Yorùbá ó pariwo lé mi lórí tá a bá pariwo bàbá kan sọ lẹ́ẹ̀kan ó ní gbogbo àwọn ọba wa ló dáa ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ariwo tá a palẹ̀ àwọn bàbá yẹn ló ṣí wọn létí we know what bàbá wa Onírìṣà tó sọ fún wa ní palace nígbà tá a pa kámẹ́rà ó ṣí wọn létí pé lóòótọ́ ariwo táwọn ọmọdé yìí pa ìjà táwọn ọmọdé yìí bá wọn jà kì í ṣe ìjà lásán o ìjà ọjọ́ ọ̀la Yorùbá ni kí àwọn náà lè dúró ní palace kan lè ní ìfọ̀kànbalẹ̀ àwọn bàbá yẹn ìmọ́lẹ̀ yẹn ti wá tàn àwọn náà ti wá rí nsìn so over 100 kábíyèsí wọ́n máa sọ̀kalẹ̀ gùdẹ̀ sí Èkìtì wọ́n fẹ́ bá ọmọ wọn. ó ṣe Adéníyì Ìgbòho ṣàṣe mítì papọ̀ ìyẹn ni wípé tẹ́ bá wo interview kan tí bàbá yẹn sọ ó ní ká tó mọ̀ pé ọmọ Tápà ni wọ́n ti gbé adé kìíní kan lé lórí òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣe ìrẹsà ó wà lọ́wọ́ èmi àtẹ̀yìn àgbàdo ò sọ pé wò nílé wo onílé ni ò ní gbà fún tá a bá kọ̀ǹtínú bá ṣe ń ṣe lọ yìí this is not about a Fàájà nation à ń bára wá sòdodo ọ̀rọ̀ ni à ń ṣíra wa létí ni pé inú kòtò inú kànga tí àwọn bàbá wa jì sí àwa tòde òní àgbẹ̀dọ̀ jì sí ẹ wo sórí kí bàbá yẹn lọ gbé jáde síta pé oyè olórí jagunjagun lẹ̀ Yorùbá tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn over 6,000 years. 6,000 years ago. 6,000 years ago. You know. Ṣé láǹgbé ò bá pariwo? Tí bàbá Èkìtì ò bá pariwo kó ya wèrè sórí íńtánẹ́ẹ̀tì, òru àwọn bàbá yìí ò ní wá sórí yẹn kan. Pé àti kẹran mérò tipẹ́tipẹ́. Bàbá Èkìtì wọ́n ní nẹ́tíwọ̀kì wọn lẹ́ ń lò àwọn wọ́n fẹ́ da káàdì lù yín ni o wọ́n fẹ́ rọ yín ní káàdì ni o. Ìyá mi ẹ ní sùúrù ìyá mi màá sẹ́ndì àkáǹtì náà bàbá Èkìtì sí yín màá sẹ́ndì ẹ̀ ṣe fún wọn lọ́wọ́ kan náà káàdì sàmìyàn màá sẹ́ndì nọ́mbà wọn sí yín. Súnmà ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ jọ̀ọ́ mo fi yọ́nà Ọlọ́run bẹ̀ wá ni. Ògùn ẹ̀yin tẹ́ ẹ wà lábúrò ni kẹ́ ẹ wálé kẹ́ ẹ wá fẹ̀ sínú ilé bàbá yín ó kàn yín balẹ̀ ṣùgbọ́n àwọn tó dúró sí wa wọn ò fẹ́ kó wọ́n bù bẹ́ẹ̀ kì í ṣe àwọn àjòjì nìkan àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà ò fẹ́ kó wọ́n bù bẹ́ẹ̀ let me tell you one thing today tí wọ́n sẹ́mi bá rí èmi máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní ò fẹ́ kí Sunday Igboho padà wálé o. Hello. Hello. Hi. Hello. Hello. Nǹkan dé. Hello bàbá Èkìtì. Hello. Bàbá Èkìtì bá wa pè padà. Màámi ṣebí ẹ ní àkáǹtì bàbá Èkìtì lọ́wọ́ dẹ́rẹ́ fi ra káàdì fún wọn ẹ fi ṣòwò sí wọn wọn lè lo káàdì 5,000 tán lórí iṣẹ́ yìí ẹ bá wa fi ṣòwò sí wọn. Màámi Ifá ṣebí ẹ ní àkáǹtì bàbá Èkìtì lọ́wọ́ fi ṣòwò sí wọn ẹ bá wa gbọ́ sókè ẹ bá wa fún bàbá Èkìtì ní kí lórúkọ ẹ o gift ẹ bá wa gbọ́ sókè tà. Gift ẹ bá fún mi lórí YouTube lórí TikTok ẹ bá mi fún bàbá Èkìtì ní gift yẹn any gift ẹ bá fún mi lórí TikTok ẹ bá mi fún bàbá Èkìtì ẹ bá wa gbọ́ sókè tà. Yorùbá wuyì. Àwa pẹ̀lú yín àgbọ̀ tí mò ń sọ lọ lẹ́ẹ̀kẹ́. A ti pè yín tẹ́lẹ̀ má bínú ìkọlà fẹ́ pè. Olè olóògbójú olè gbọ́dọ̀ tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣẹ́yìn la fẹ́ pè èèyàn bíi 500 wà níta tó ti ráyè wọlé a ti pè yín tẹ́lẹ̀ tún wá gbọ́dọ̀ tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó bá fún yín gbájú. Ifá kí lẹ sọ tó bá gbé káàdì 1 naira lẹ́fẹ́ fún Bàbá Èkìtì ẹ bá mi ṣe 1 naira yẹn sàkáǹtì wọn. Bàbá Èkìtì nẹ́tíwọ̀kì ni o èmi kọ́
nẹ́tíwọ́ọ̀kì ni èyí ti pé nọ́mbà yín kejì àwa kọ́ nẹ́tíwọ́ọ̀kì ni wọn ò fẹ́ kí bàbá Èkìtì sọ̀rọ̀. àwọn èdè wà lórí TikTok yìí ẹ bá mi lórí TikTok bàbá Èkìtì ó yẹ go on song. Adára fún yín màmí. Ìyá mi mú ní ká ẹ ti wọlé ẹ káàbọ̀ à ń gbọ́ yín ẹ ti lè dá àsìkò yìí bàbá Èkìtì à ń gbọ́ yín. Ní ìkórìtà tá a wà ẹ̀ mà ká máa pariwo lé àwọn aṣebi ni ṣé ẹ gbọ́ mi mà. Ọ̀pọ̀lọpọ̀ oh my God ṣé ẹ gbọ́ mi mà. àwa pẹ̀lú yín. Hello bàbá Èkìtì. Hello. Hello. À ń gbọ́ yẹn máa sọ̀rọ̀ ní we are hearing you. Ẹ bá wa kọ we are hearing you sí comment section kó lè bá mọ̀ pé à ń gbọ́ wọn. Bàbá Èkìtì we are hearing you à ń gbọ́ yín à ń gbọ́ bàbá Èkìtì. Ẹ má gbọ́ tiwa bàbá Èkìtì. Àló à ń gbọ́ yín à ń gbọ́ yín ẹ má gbọ́ tiwa à ń gbọ́ yín. Rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọn ò fẹ́ kí Sunday Igboho padà wálé. Torí pé wọ́n máa fẹ́ tó bá padà wálé gọ̀ǹgọ̀ máa sọ. Màmá mi ẹ wádìí ọ̀rọ̀ tẹ́mi bá sọ. Kí rọ́bà wà ń bẹ̀ ẹ pè mí láàrin orí program live ní kẹ́tọ́ pé bàbá Èkìtì parọ́. Láti ìgbà tá a ti lọ sí Kwara, ìjínigbé, ìpààyàn, kidnapper, Boko Haram, ó dínkù nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ó dínkù. And majority àwọn tí ò fẹ́ kí Sunday Igboho padà wálé náà sọ wípé ó ń gbaṣẹ́ wọn ṣe. Ó ń gbaṣẹ́ wọn ṣe. Tí a bá pariwo àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan ò ní mọ òótọ́. Wọn ò ní mọ ọ̀nà àbáyọ. Àwọn kábíyèsí wa gan ọ̀ṣẹ́ ẹni tó sọ̀rọ̀ àìtí kan bí àwọn ọba lọ́rùn tó sọ wípé oyè tó wà lórí òun ó ju ọba bòmíì lọ ló máa wá làwọn ọba máa wá sọ̀rọ̀ fún ló máa wá pẹ́ pọ̀ àwọn ọba. So it is time for us láti tí a bá rẹ́ni tó ṣeun tí ò dáa ká pariwo síta fún ṣẹ́ gbọ́ mi. Now ariwo tí èmi àtẹ̀yìn pa àti àdúró tí gbogbo ọmọ Yorùbá àwọn ojúlówó ọmọ Yorùbá ni o ló mú kí àwọn kábíyèsí yẹn ronú papọ̀ pé ẹjẹ́ àpẹẹrẹ àwàjọ ká pe ọmọdé sáàrin wa So on 21 mo tún ti sọ lẹ́ẹ̀kan sí Ìgbòho ń bọ̀ ní ìlú kan tó ń pè ní Ìjẹ̀rò Èkìtì ohun tá a bá jọrò gígùn ní gún. ọ̀rọ̀ rẹ̀ Ìjẹ̀rò àtẹ́wọ́ fún bàbá Èkìtì. So gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá eléyìí tí ìdìnnà the matter of Èkìtì nìkan gbogbo ọmọ kóòtù òjíire bàbá wa Onírìṣà máa wà ń bẹ̀ as number 1 citizen of the Yorùbá land. Ẹ ṣe flyer tẹ fún mi ọ̀rẹ́ Èkìtì ẹ ṣe flyer tẹ fún mi kí n post ẹ̀. Okay wọ́n fẹ́ mú ọmọ wọn sáàárín kánjọ jíròrò mà. Mo lè sọ fún yín nígbà tí wàhálà Kwara ṣẹlẹ̀ Èkìtì lọ́dọ̀ wa ń bíbẹ̀ ó kú fún àwọn ọmọ ìgbómìnà àwọn Èkìtì Kwara àti Ìbọ̀lọ́ everybody ti padà sílé wọn. Bẹ́ẹ̀ni. Tani kíni jẹ́ tani jẹ́ ọmọ apẹni níwájú ọmọ apààyàn. Àtẹ́wọ́ fún Sunday Igboho. Ohun tí ò bá ti wúlò fún wa ẹ má jẹ́ àtọwọ́ bò ó. Àwọn kọ́tà sọ kíkà pé wọ́n pè pàdé àlàáfíà àwọn òbẹ́ nìkan kan jà. Hello. Hi. Sunday Igboho òbẹ́ nìkan ni jà. Tí èèyàn méjì bá jà náà parí ìjà. Ẹ̀yin tẹ́lẹ̀ ń wá àlàáfíà yín níwájú. Àwọn ò fẹ́ àlàáfíà láfi látẹ̀ ń wá kiri. Torí Sunday Igboho òbẹ́ nìkan ni jà. Kò bẹ́nikẹ́ni du oyè, kò bẹ́nikẹ́ni du ipò, wọ́n máa ń sọ kankan mà. Ẹni tó bá súnmọ́ Sunday Igboho ló máa mọ̀. Sunday Igboho ò rí ara ẹ̀ gẹ́gẹ́ bí pé òun jẹ́ nǹkan. Àwa tá a súnmọ́ la rí pé ọmọkùnrin jẹ́ nǹkan kan. Ẹni bá dẹ̀ ti rí ara ẹ̀ pé òun jẹ́ nǹkan, irú wọn ló máa ń wálẹ̀, ìgbéraga máa ń gbé ṣubú. Ẹ jẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Àwọn àgbà ẹjọ́ wọn àná wọ́n ní àìrójú tán ká máa wá ìrójú kiri. Ẹ bá wa láìkè ètò yìí o. Àwọn
àwọn àgbàjọ àná wọ́n ní àìlọ́kọ́lé ká máa fọwọ́ kómi. Nígbà tá a ní ọmọ ọkọ tó jẹ́ òrìjínà tó ní àdẹ́ntítì Yorùbá lẹ́ẹ̀kẹ́, kí là ń wá lọ sí tápà? Kí là ń wá lọ tápà? Tí ara àwọn mistake táwọn bàbá wa tó ṣe níjọ́ àná, wọ́n sọ di òwe mọ́ wa lọ́wọ́, àwa ń pàdé òwe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe tẹ́ ń gbọ́ yẹn, it is part of our forefathers mistake. Táwa gbọ́dọ̀ correct ẹ̀. Wọ́n ní ààyè gba tápà, ó kọ́ lé ìgúnnú. Ọmọ onílù gan ààyè ò tí ì gbà, kò tí ì rí lẹ́kọ́. It is because àwọn bàbá wa wọ́n keep quiet. Ó kú ni o, ó bà ní òun ní àjòjì fi ń gbalẹ̀ lọ́wọ́ wọn. Ní ìlú kan gbogbo orúkọ bò ìlú yẹn láti rí. Torí pé wọ́n pa ẹ̀wọ̀n dákẹ́ ẹ̀bílẹ̀ ní àjòjì fi ń jọba lé wọn lórí. Tẹ́tù ọba yẹn ní ilẹ̀ Yorùbá, orúkọ àjòjì ni. Àwọn ọmọ onílù ṣẹ̀fẹ̀ ṣe ń jorúkọ yẹn ní ìpè rárá. Kì í ṣèdè Yorùbá lélẹ́yìí. Yorùbá ò ń jorúkọ eléyìí. Báwo lọ́ba wá ṣe bá yẹ dání kiri kan ọ̀fẹ́ ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí? Ẹ fẹ́ ṣe dárúkọ, ó bẹ̀ dàbí pé mo wá fọ àkísà wọn ní gbangba. Nígbà tá a máa wá ìtàn náà wá rí wípé ẹ wo èmi ò lè kí ìkàn máa jókòó sójú kankan máa sọ pé wọ́n wá ń jábọ̀ fún mi náà fi gbé ògo ìlú yẹn wọ́n gbé fún àjòjì. It is time for us. Àyè gba tápà ó kọ́lé ìgúnnu. Ilé tí tápà àti ilẹ̀ Yorùbá yẹn àkókò rẹ̀ tá a máa wo. Tá a máa wo tí ọmọ onílùú ká lè máa rìn tá a máa yan nílẹ̀ bàbá ẹ̀. Adélábù yín ẹ kó ètò ìyá mi. Bàbá Èkìtì lórí oyè tí wọ́n fẹ́ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ló fà 6,000 ẹyẹ tàbí pílẹ̀ táwọn ẹ̀jẹ̀ ń wọlé. Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn ti jẹ́ gbẹ̀yìn ẹni sọ tego 6,000 years 6,000. èyí náà bá wa gbọ́ kẹ́gbọ̀dì bá wa gbọ́ nílẹ̀ Yorùbá mo fẹ́ kẹsàn lórí ọ̀rọ̀ yẹn because mi ò gbọ́ rí ẹni bá yẹ ti gbọ́rọ̀ yìí rí o before today let us know. Kábíyèsí ọba wa Àkànbí ọba Bàrígà Gbọ́láhàn àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí. 6,000 years ago 6,000 years ago nìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. Wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá, Ọ̀ṣọ́ọ̀sì lólórí ogun nílẹ̀ Yorùbá. Òrìṣà nílé ni wọ́n ń bọ́ ni nífẹ̀ẹ́ wọ́n ń bọ́ kiri gbogbo ìlú ni. Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá. Àwa ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn. Olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ló ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣéde Yorùbá ní Kakanfò? Ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn Ọ̀ṣọ́ọ̀sì. Bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́wọ́ bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbòòrè Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló má ṣe ó kówó yé lẹ̀ ebi tiẹ̀ náà ló má ṣe ṣùgbọ́n nítorí fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọdún Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ kí nípa Ìgbòho ni tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kó kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọkọ̀ ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ jáde bọ́ta pé ní gbàrú eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogun yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n gbogbo ẹ̀dín tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá nú ibi tó produce yẹn ta ní onílárí ó ń bọ́ gbogbo wa yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yín náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ kó tán ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà ó ní. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá. Bàbá Èkìtì ọ̀rọ̀ yẹn bá wa dá sí i bàbá wa Kábíyèsí ọba Bàrígà wọ́n ní 6,000 years ní Yorùbá ti jẹ́ oyè jagunjagun gbẹ̀yìn ilẹ̀ Yorùbá 6,000 years 6,000 àbí mo bọ́ dáadáa ni àbí 600 ni wọ́n pè ní àbí 6 years ni wọ́n pè ní lọ́ní Yorùbá ti jẹ́ oyè jagunjagun gbẹ̀yìn
wọ́n ní oyè yẹn wọ́n ní ọ̀ṣọ́ọ̀ṣì ni wọ́n ń pè é wípé Sunday Igboho làwọn wá pe Ọọ̀ni Ifẹ̀ ń sì pé kán fún Sunday Igboho ní oyè yẹn oyè tí wọ́n ti jẹ for the past 6,000 years ní ilẹ̀ Yorùbá ni wọ́n ní kí wọ́n fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó ṣọ́ọ̀kì mi o àbí kò ṣọ́ọ̀kì ẹ̀yin ni ṣọ́ọ̀kì mi bákan bàbá yìí tí wọ́n á sọ wípé ẹni tó bá kọ ìtàn ilẹ̀ Yorùbá tí ò bá fi orúkọ ọmọ Adéyẹmọ sí wọ́n ní kò tí ì kọ ìtàn ilẹ̀ Yorùbá o. Wọ́n go forward dà wọ́n ní picture Sunday Igboho wọ́n gbé sínú sitting room nígbà tí wọ́n máa gbé picture president sínú sitting room. Mo lè wọ́pẹ́ náà ọ̀kan ti ń gbé picture Sunday Igboho sínú ilé. Bàbá Èkìtì ó shock mi bákan o. Kí ló tó fi ro oyè 6,000 years ago ìwò Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ bá gbóhùn sókè sà. Oh shit. Bàbá Èkìtì mọ̀ pé mi fi ń sí speaker. Tí ènìyàn méjì bá lọ sí ilé iṣẹ́ tó wọ́n fẹ́ gba iṣẹ́ wọn á ní kán submit CV wọn àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Qualification oníkálukú iṣẹ́ tó oníkálukú ti ṣe the express náà máa wò wọ́n máa fi mú ìpìtẹ̀ yàn. tó lọ kí nẹ́tíwọ̀kì wọn tó lọ ẹjọ́ ó ní nǹkan kan tí mo fẹ́ sọ kán sọ fáwọn bàbá wa yẹn kán bá wa dá history ilẹ̀ Yorùbá padà kán dákun àwọn ọmọ wọn sọ pé kán bá wa dá history ilẹ̀ Yorùbá padà kí wọ́n lè mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ wá bá wa já. Màmá mi ibẹ̀ náà ni àwọn bàbá yẹn ń bọ̀. Ẹni bàbá Èkìtì sọ̀rọ̀ torí nẹ́tíwọ̀kì wọn. Ìyàwó Amúníkà bá wà ní history mọ́ nǹkan tí wọ́n bá fẹ́ sọ ẹ ṣeun. Èrè ìdí tí mo fi ń sọ wípé gbogbo ọmọ Yorùbá gbẹ́dọ̀ dúró nídúró pé a fẹ́ jèrè Bọ́lá Ahmed Tinubu. Fúlàní ó yé wọn kó tó yọ etí ìkó ìmú subject ìpínlẹ̀ Ìgbò nínú orílẹ̀-èdè tá a wà tẹ́pẹ̀lẹ̀ Áfíríkà yìí most especially Nàìjíríà yìí ìran Yorùbá nìkan ló ní orísun. Ṣé gbọ́ mi kí Yorùbá lè náwó sí pé orísun mi lélẹ́yìí. Tí àwọn kan bá máa sọ wá ní Israeli làwọn ti wá ó lè dọ̀là kan ní Japan àwọn ti wá but we the Yorùbá can say that a wá láti Ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ni ẹni bá ti ní orísun mà ẹni bá ti ní orísun gbogbo olónilẹ̀ ṣé rí nígbà tí ọ̀rọ̀ bàbá ọba Bariga mo ti mọ bàbá ń sin more than 4 or 5 years sábà ní ọba tó ń gbá rìsáàcì jù nílẹ̀ Yorùbá bàbá yẹn ni. Nígbà tó wá sí kí bàbá yẹn wá sí Èkìtì ṣé ẹ gbọ́ mi ohun tí ò yẹ kí irú àwa yìí ó kí ojúbọ tá a dé rí bàbá yìí ló gbé wa débẹ̀ pé àní ilẹ̀ Yorùbá ò gbẹdọ̀ dàrú sẹ. Ṣé ẹ gbọ́ mi so gbogbo tí bàbá sọ yẹn òótọ́ ni ṣé mo gbàgbọ́ kan ti pariwo látijọ́ pé ó yí Ààrẹ Ọ̀nà Kakanfò agbára ẹ̀ ò dé Ìbàdàn kò dé Ọ̀yọ́ kò dé Ọ̀yọ́ state kò dé Ògùn kò dé Èkó kò dé Èkìtì kò dé Okunan ibì kan la ti ń bọ̀ ṣé rí nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ yẹn mo wá pe bàbá kan bàbá yẹn ní Ọ̀ṣọ́ sì yẹn wọ́n ní orí ojúbọ ẹ̀ ń bẹ ní Ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ni. Ojúbọ ẹ̀ ń bẹ ní Ilé Ifẹ̀. Ó ti di òòṣà tó ń bọ̀ wọ́n ń bọ òòṣà tó máa ń bọ̀ ni. Ẹ máa gbọ́ ẹ jẹ́ kémi ó parí ẹ̀ báyìí. Ẹ jẹ́ kémi ó parí ẹ̀ báyìí. Nígbà tí yẹn ti lọ láti 6,000 years ago Ọ̀ṣọ́ sì ló padà tó ti Sunday Igboho. Mo sọ bẹ́ẹ̀ mo láwọn tó tari òòṣà náà padà wá. Torí ẹ máa gbọ́ mi mà tí ẹ bá gbọ́ ohun tí bàbá kábíyèsí ọba Bariga sọ gbogbo ohun tí ó ní Ọ̀ṣọ́ọ̀sì yẹn ń ṣe ni Sunday Igboho ń ṣe. Mo wà pẹ̀lú Sunday Igboho nígbà tó gbé àwọn tó gbé ní Ọ̀yọ́ ní Ògbómọ̀ṣọ́ ó ní bàbá Èkìtì ó ní ariwo àwọn ọmọ yẹn ò jẹ́ kóun lè sùn lóru. Wọ́n sọ bẹ́ẹ̀ tèmi náà. Ó ní ariwo owó ò jẹ́ kó lè sùn. Understand ojú ẹ̀ wá pọ́n mo wá ní olóyè kí ló ṣe ń tóyún dún yín pọ́n ó ní bàbá Èkìtì yìí lè sùn ní àwọn ọmọ tí ń bẹ nínú bóyẹ ariwo wọn ní gbọ́ lóru ilé sùn. Wọ́n ní Ọ̀ṣọ́ọ̀sì yẹn fẹ́ràn Yorùbá kò ń fẹ́ kí ìkẹ́kẹ́ ó ta sí ìran Yorùbá bẹ́ẹ̀ náà ni Sunday Igboho ìwà tó wù. He's not an ordinary person. Ẹ máa gbọ́ mi mà Sunday Igboho ń bọ̀ ní ọdún 21 ní Èkìtì níbà yìí
tó bá kúrò lẹ́kìtì tó padà sí Ìbàdàn láti on the 31 to first, second, third, day fourth ó fẹ́ fi rin Oǹdó, Èkìtì àti Kogi tí ò nìkan ní Yorùbá ni. It is because he love the people. Màmá mi, mo sọ lẹ́yìn bàbá Awólọ́wọ̀ àtúrẹ́ni tá a tún lè mú tó dàbí Sunday Igboho. Ní ilẹ̀ Yorùbá bí ilẹ̀ Yorùbá ti pọ̀ tó èèyàn kan ṣoṣo tí Fúlàní bẹ̀rù tí Ọlọ́run fi ẹ̀rù tí ń lára tí Fúlàní máa gbọ́ tá máa gbọ̀n Sunday Igboho ni. Sunday Igboho ni tà lẹ́nu ìgbà tí mo ti pariwo Sunday Igboho ń bọ̀ tá a káàkiri Èkìtì state pé ẹja múra lẹ́ o Sunday Igboho ń bọ̀ ní on the 21 ẹ wá wò báwo onímọ́tò ṣe ń tà. Kí ló dé ránṣẹ́ ṣó ni? Àwọn ará bíbá yẹn tún sá lọ ní Sunday Igboho ó ń bọ̀ Sunday Igboho ń bọ̀ Sunday Igboho ń bọ̀ Sunday Igboho ń bọ̀ Sunday Igboho ń bọ̀. Fún èmi àtúntò sọ lẹ́ẹ̀kan sí pé Yorùbá eléyìí ò ṣòro àsọdùn àìlọ́kọ́lé ká fọwọ́ kómi òṣọ́ọ̀sì tán ló lọ ní 6,000 years ago ó ti padà dé sáré wa ó ti padà dé. tó ohun tó bá wu ẹlẹ́gàn kó sọ màmá mi àwọn kan gbé igi mẹ́ta síta wọ́n fi àṣà sí lórí wọ́n náà ń gbé Sunday Igboho ṣépè ó ń gba yìí ti lójoojúmọ́ ni. Sunday Igboho èwo sábìtà àbí Sunday Igboho mi ti wà ní. ó fi ń gba yìí lójoojúmọ́ ni. omi tó fi bọ ẹyin ká. ẹ máa gbọ́ eléyìí mà ẹ máa gbọ́ eléyìí kọ̀ǹfàmù ni ṣé gbọ́ mi kọ̀ǹfàmù ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu mi kọ̀ǹfàmù ni. wọ́n lẹ́nu gbà tán introduce ìlú ẹ̀kọ́ síta èyí tí Sunday Igboho ní bàbá Bọ́lá Ahmed ti announce ìlú ẹ̀kọ́ pé wọ́n ti fọwọ́ sí o wọ́n ti torí Sunday Igboho lọ gbé màálù dúdú tó lọ rí lóòyẹ̀. wọ́n ṣe màálù lò fò tó rí àbùkù náà òfò náà máa padà ṣe ilẹ̀ Yorùbá gan létí orí tó ṣẹlẹ̀ ó dẹ̀ lójú ó lójú ilẹ̀ létí. wọ́n lọ rí màálù mọ́lẹ̀ tó ń Sunday Igboho ẹ gbà wá o. lára àwọn tó jọ lọ rí màálù rí ẹ mọ́lẹ̀ mà lára àwọn olóko ọ̀fẹ́ ti fún àwa yìí. kábíyèsí ọ̀dọ́ Sunday Igboho yẹ òṣè ẹ̀mọ̀ pé kì í ṣe ordinary èèyàn pé tó bá jẹ́ mọ́dárí kan ni mọ́dárí kan ò lè ṣiṣẹ́ bó ṣe ṣiṣẹ́. lára àwọn tó jọ ṣiṣẹ́ yẹ tí ọmọ tápà àrán káàkiri torí Sunday Igboho ilé tọ́lọ́run kọ́ ni Sunday Igboho kò lè wó ìlú tọ́lọ́run ọba mi tó fara ẹ̀tẹ̀ tó ní Sunday Igboho kò lè tú torí ẹni bá ti ṣe tí Olódùmarè tó ń fọwọ́ sí tó nífẹ̀ẹ́ sí bí gbogbo ayé bá gbógun tì í ó ń tọ̀ irú ẹni bẹ́ẹ̀ ló máa kábùkù. wọ́n kàn wéṣì màálù ó ní ẹ má pa ìran mi mọ́ ó tún jáde síta ó ní ẹja àjọṣọwọ́ papọ̀ ẹ ló fẹ́ pẹgbẹ́ yín run ẹ̀yin tẹ́ ẹ lógo ẹ ló ń lo ògo yín ẹ̀yin tẹ́ ẹ ní plan tẹ́ ẹ rí pé jáde over 5 years tí Sunday Igboho ò ti nílé ẹ wá ní plan yín ló ń lò ẹ rí pé wọ́n ti kàbùkù. mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Yorùbá ohun tó gbé àwọn bàbá wa ṣubú lánàá táwa ń jìyà ilé ni ẹ má jẹ́ gbé wa ṣubú anybody tẹ́ bá ti rí pé ó ṣe tí ò dáa ní ilẹ̀ Yorùbá ẹgbẹ́ á máa pariwo lé wọn lórí ọ̀pọ̀ nínú wọn máa yí padà ọ̀pọ̀ nínú wọn dẹ̀ máa ṣègbè pẹ̀lú ọ̀rọ̀ àṣẹ tó tẹnu wá jáde and I want everybody to know today mi ò ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́lẹ̀ mo máa ń tijú gan mi ò mọ tó wọnú mi o kò síbi tí n ti lè tọrọ bí mo ṣe wà yìí bẹ́ẹ̀yàn bá gbéná kárí wọ́n yẹ màmá mi Yorùbáwùyí àti gbogbo ọmọ Yorùbá tá a jáde síta pé no àfẹ́ ilé mọ́ ẹjẹ́ nígbàgbọ́ pé ẹ̀mí àwọn bàbá wa ẹjọ́ wà náà ló wọnú ọ̀kọ̀ọ̀kan wa lọ tó ń kọ gbogbo ohun tá a ò fẹ́ kì í ṣàwa náà o iṣẹ́ tó Lódùmarè rán wa ni we must not praise incoming generation ẹ ṣe mi ìyá mi. ẹ̀kẹ́ tó lọ èmi máa ń sọ̀rọ̀ kan lórí péèjì Bàbá Èkìtì mo ní gbogbo àwa tí àwa sọ̀rọ̀ àwa di Mario báyìí táwa ń pariwo pé ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ jábọ́ o ilẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe kí ni ó dẹ̀ pé lè Sunday Igboho ó ti kó òun sẹ́ẹ̀tì
tí mo fi sí wọ́n sílẹ̀ tẹ́lẹ̀ because ṣọ́ọ̀ṣì jà fúnlẹ̀ Yorùbá náà Sunday Igboho padà wá gbogbo tí bàbá wa ṣọ́ọ̀ṣì ṣe Sunday Igboho ń ṣe mo wá nírú Yorùbáwùyí Bàbá Èkìtì Múníkà Níkì Evangelist àwọn bíi Kẹ́hìndé Sàlámì àwọn Afusatu àwọn Ajíbọ́lá àwọn gbogbo Yorùbáwùyí fàǹsì mo ní ṣé kìí ṣe pé àti Bàbá Èkìtì náà sì lọ́wọ́ ń bẹ̀ mo ní ṣé kìí ṣe pé àwọn aláta ilẹ̀ Yorùbá nígbà yẹn ṣé mo pé ìtàn ilẹ̀ Yorùbá kò sí ìtàn báyìí sọ wípé tẹ̀ bá ti kú ó lọ sáájú ìdáná àti iná màmá mi máa gbọ́. bẹ́ẹ̀ tí ilẹ̀ Yorùbá sọ pé padà wá fix nǹkan tó ṣe torí àwọn fásitì ilẹ̀ Yorùbá àwọn fásitì Yorùbá wù yìí sìn ó yẹ kó tún lọ sun wọn ò sùn ó yẹ kẹ́lẹ́mi lọ síbi iṣẹ́ kó lọ síbi iṣẹ́ gbogbo àtàkùn síbi bíi ṣé ìsìnkú àwọn alátalẹ̀ òòṣà. màmá mi máa gbọ́ mo lè sọ wípé majority of us ti wáyé kan rí. ṣé ìyípa àtàlẹ̀ nígbà àtàlẹ̀ òòṣà nígbà yẹn mi lè gbọ́ púpọ̀. àtàlẹ̀ Yorùbá àti wáyé kan rí tá a rí wípé ayé dùn gbà yẹ ilẹ̀ Yorùbá ò rí báyìí nígbà tá a wá padà dé yìí ohun tó wá ṣẹlẹ̀ yìí ó wá yà wá lẹ́nu ló jẹ́ kí ẹ̀mí yẹ̀ ó wọnú wa ẹni tó bá ti ní bíbí ire mà èwe continue ha bíbí ire o ṣẹ́gbọ́n mi ẹni tí ò bá ti ní bíbí ire rí ṣẹ́gbọ́n mi ìwà kádàrú bẹ́ẹ̀ píríṣì dọ̀la bẹ́ẹ̀ wàásù dọ̀la bíi pé ká bà nǹkan jẹ́ náà ni wọ́n máa wà nínú ẹ̀. Ṣé rí àwọn tó ń da nǹkan rú lẹ́nìí nígbà tó kọ́kọ́ wá náà wọ́n wá dayé rú ni ìran lútúfẹ́rì ni wọ́n. Bàbá Èkìtì fi sáà ìjọra àwọn mọ̀ pé ìyá mi mo dúpẹ́ BOS kéètì gbogbo wọn náà wà lára àwọn ìyá mi ọ̀fúnṣà gbogbo náà wà lára tó ta lè àjọ mi ò dẹ̀ gbowó púpọ̀ kókà kó máa jẹ́wọ́ iye tó gbà nígbà yẹn ta wá mo sùọ̀ mo sọ̀rọ̀ pẹ̀lú àmì pé gbà yẹn ta wá mi ìgbà ju 200 naira lọ tí wọ́n láti mo ṣe òtútù wọ́n láti 200 naira lọ báyìí torí ọlọ́ ní fi ẹ̀gbọ́n sókè wé pé tó bá ta lè òṣà ẹ jẹ́wọ́ o. Bàbá wa yẹn ni mo fẹ́ bàbá wa Sùmọ́nù yẹn àwọn fẹ́ kán wá pẹ̀ lórí fóònù náà bí wọ́n bá wa fún wọn nọ́mbà. Ẹ gbọ́ ẹ̀dá wà lórí YouTube ṣé ẹ̀ ń gbọ́ tó wà lórí TikTok. Ẹ pè directly TikTok yẹn fún wa ní issue. Ẹ jọ iye tó ń lakú bá ta ẹ jẹ́wọ́ yẹ ká dáwó padà fáwọn òòṣà ní ò gbajú 200 naira lọ. Bàbá Èkìtì ló tẹ̀kìtì ó dẹ̀ ti lọ. Èmi ò ta gbóná ẹ má jọ tó mo fẹ́ràn ọba bẹ̀rẹ̀ lọ́pọ̀ mo ta gbóná ni mi ní màá sọ fún gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ jọ àkáǹtì wo ni kí n sọ sí wàhálà yìí ti pọ̀ jù. Hello ẹgbẹ́ talẹ̀ òòṣà àkáǹtì wo ni ẹgbẹ́ àkáǹtì kalẹ̀ kájọ́ máa 200 naira ni mo gbà. Ṣe rí ọ̀rọ̀ tẹ́sọ tí máa sàn kankan fún yín ṣé ẹ gbọ́ mi. À ń gbọ́ yín. Ok nígbà pé kò mú ń gbáriwo ṣé ẹ gbọ́ mi Yorùbá òye. Ẹyọ ṣé ẹ ń gbọ́ èmi ń gbọ́ yín. Ok tẹ bá gbọ́ mi ok fine. Ẹ bàbá wa láti ètò yìí o. Ọ̀rọ̀ tẹ́sọ ní ok. À ń gbọ́ yín. Ẹ ń gbọ́ bẹ́ẹ̀ yàbí ok ọ̀rọ̀ tẹ́sọ nípa pé àwa kan wà tó yẹ pé ó ká wa lára tí máa sàn kan fún yín kó má dà pé bí àmọ́ ń dán ẹnu látìgbà tí mo ti gbọ́ pé wọ́n fẹ́ gbé Sharia law wá sílẹ̀ Yorùbá ní early last year tí máa sọ ó ní post mo máa post lórí page mi lálẹ́ ìní mo ti post láti last year lórí Facebook mi ò lè sùn for 3 days to God who made me ìyẹn pé bí mo ń sùn mo lọ bí iṣẹ́ o ọkàn mi wà ń bẹ̀ bí ìgbà pé bí èmi nìkan ní Yorùbá bẹ́ẹ̀ pé ara mi ò economy nìkan bẹ́ẹ̀ pé kò sí ọ̀dà Yorùbá kankan. ní kí ẹni sùn ẹjọ́ ẹ̀yin èèyàn Mr. Sùmọ́nù sì wà ní TikTok wọ́n ní àwọn ní nọ́mbà ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn important gan fẹ́ẹ̀ tún sọ ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section +17 tó pé Amẹ́ríkà lẹ̀wọ̀ ẹ má fi plus síwájú ẹ̀ ẹ kàn ṣe 718-5020-573 WhatsApp nìkan ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section Mr. Sùmọ́nù làwọn fẹ́ pè information tí wọ́n ń fún wa nípa ẹ̀dẹ̀ lẹ́ẹ̀kan information yẹn important we need to hear this from him ẹ bá wa gbọ́n sókè. Yorùbá òye jẹ́ máa kàn sáré sọ̀rọ̀ within 2 minutes. No, go ahead please go ahead. Ṣẹ́rí ìyá mi ẹ̀yin àti every other Yorùbá tó kàn máa ń ṣe wọ́n bẹ ní pé kankan ń wake wọn up bẹ ní pé ọkàn wọn ò balẹ̀ ọ̀tí tó bá ṣàkóso ọ̀rọ̀ Yorùbá àwọn bàbá wa ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín mọ́ èmi ti parọ́ lé mi lórí mẹ́nìtà pé ìwọ ọmọ yìí ẹnu ẹ pé ẹ mọ̀ mi ò ń
jáde ó fẹ́ dàbí kan tí bàbá Èkìtì sọ mi ò ń ní iṣẹ́ èèyàn kan tó máa ń ṣe kíní yẹn wà lókun àyà mi ní pé èmi nìkan ní Yorùbá ó nídìí. I've been writing for years. Mo ṣe join TikTok, maybe early this, but lórí other social media, I've been writing about you. Àwọn tó bá ń follow mi, tó mọ̀ mi, wọ́n mọ̀ kó ti pẹ́ mo ti ń pariwo nípa ọ̀rọ̀ Yorùbá yìí. Ṣé rí kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ fún àwọn ọmọ Yorùbá tó bá ń gbọ́ mi ni wípé Yorùbá ti change nsìn. Ṣé rí street tó ti ṣẹlẹ̀ ní ẹ̀yìn wá, àní jẹ́ kó repeat rẹ̀ mọ́, kì í ṣe orí wa ló ti máa ṣẹlẹ̀, kò dẹ̀ tún ní ṣẹlẹ̀ mọ́ títí táyé máa fi parẹ́. Because èmi gan tí mo sọ̀rọ̀ mo ti sọ story gan fún ọmọ tí mo bí. Mo dẹ̀ ti jẹ́ kó mọ̀. Ṣé rí ọ̀tá èèyàn máa jẹ́ Yorùbá ọdún tí mo ti máa ń tẹnu mọ́. Ṣé pé recently ìgbà tí mo join show yín, mo máa ń tẹnu mọ́ kọ́kọ́ pé ó ní àwọn kan nílẹ̀ Yorùbá, àwọn náà jẹ́ kẹ́nu Yorùbá kò ó. Kò sí kan tó jẹ́ ẹnu Yorùbá ò kò ó. Wọ́n ti mingle mọ́ Yorùbá gan, débi pé ẹ lè tètè mọ̀. Ṣé rí Sunday Igboho, whether people like it or not, kì í ṣe èèyàn lásán. Ẹ bá wùn kẹ́kẹ́ di ẹyẹ kẹ́ di whatever. Lè rẹ́yẹ̀ because ó ní ìdí tó fi wá. Ọ̀rọ̀ Sunday Igboho fẹ́ dàbí ọ̀rọ̀ gbogbo àwọn prophets àtàwọn kìíní different races and different kìíní in the whole world. Kò sẹ́tọ́ náà ò ṣe fún ẹ má yẹ ká tanra wa. This is one of our warriors and one of our saviour nílẹ̀ Yorùbá right now. Wọ́n lọ àti bí ọ̀ṣọ́ọ̀ṣì yẹn over 6,000 years ago. Ẹ ti get ẹ mọ̀ dí Yorùbá wòye tí àwọn Fúlàní ṣe bẹ̀rù ẹ̀. Ẹ pé mo ti sọ lórí show mi dé tún máa repeat ẹ̀. Ṣẹ́rí wọ́n ti go through his soul. Wọ́n rí pé kò sí kankan tó jọ lójú kò dẹ̀ lè dalẹ̀ Yorùbá kí ní ẹ̀dẹ̀ bà wọ́n lẹ́rù. Ṣé rí Fúlàní bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn ìgbà tó sọ̀rọ̀ Gani Adams ṣe pé mo ti tẹnu mọ́ Gani Adams kò kún ṣọmọ Yorùbá tẹ́lẹ̀ mi ti mọ̀ yẹn tẹ́lẹ̀ bí òṣìṣẹ́ ṣe rí nǹkan tó fi lè mú Fúlàní kó owó fún Gani àbí ọ́ní òun ló san owó kí n tó fi jẹ oyè ẹ̀. Did you know what that means? Ṣé rí Fúlàní ò ní bá yín ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ bí àwọn Yorùbá ṣe spend their last money because of power. They are very desperate. Owó tí Yorùbá ò lè ná, Fúlàní máa ná times 10 yẹn to make sure he win you over. But our Yorùbá ò bí agbọ́n. These people, they are very cunning. Ṣẹ́rí inú mi dùn pójú wa ti ń ṣí ìsìn, ó ti ń ṣí. Àwọn tó dùn ò tí ì ṣí, kọjá kórè wọn lọ pé. Nítorí pé kí ni ilẹ̀ Yorùbá? Àwọn alálẹ̀ àwọn ìyá wọn bàbá wa àwọn gbogbo ọ̀nà jí wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí, mo gbé ọ̀rọ̀ Yorùbá yìí sórí débi pé ìyá mi gan ní èhè wọ ọmọ ìmọ̀ kíkọ́ tó ń ṣe dáa. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu ètò wọn gbọ́gbà mi ti máa ń parọ́ lórí kíní because nǹkan kọ́kọ́ mo ṣàwọ̀pọ̀ lọ́rùn ní mi ìfẹ́ sọ pé bóyá nǹkan kọ́ wọ lónìí. Ara mi máa gbọ̀n báyìí ni. Ṣé wá rí nǹkan tí mo fẹ́ sọ kí sáré fi round up ọ̀rọ̀ mi ni wípé ṣé rí oyè tí wọ́n ó dàpẹ́ sọ̀rọ̀ oyè àbí ó dàpẹ́ òní oyè Sunday Igboho over 6,000 years. Ó máa jẹ́ Sunday Igboho will be the beginning of another history nílẹ̀ Yorùbá. Because bàbá mi sọ sí kábíyèsí sọ yẹn ó tọ́ ni o. This is another chapter, this is another face of Yorùbá land. Ṣé èyí tẹ bá ṣe ní old school mentality Yorùbá ẹni Yorùbá òkò Yorùbá kọ́nì Yorùbá kìíní kan ẹ máa gbógun lọ ni o because Yorùbá tó wà láyé sìn àti yàtọ̀ sí ayé àtijọ́ and it's true tẹ́ bá ti rọ́mọ Yorùbá tí ò bá ti dá tó bá ti ṣèwà tí ò dá ẹ pariwo síta ẹ expose ẹ Yorùbá wo yẹ má yẹ kí tàn yìí o mo máa sọ I am not on social media to make friends or enemy. There is one guy kan tí mo cut off recently tó ní àwọn olùpẹ̀ kan wọ́n mix mọ́ Ondo ta ẹ̀ pọ̀ mo sọ lórí show yìí. Mo já tó lórí fóònù mi kẹ́tó lọ ẹjọ́ torí Ọlọ́run kẹ́tó lọ iye tẹ́ ẹ gbà nígbà tájọ ta lè òṣà nígbà yẹn lọ́kọ́ sí comment section. Iye tó ní kálukú yín gbà àwọn kan ti ń jẹ́wọ́ wọ́n ní £2 ìyá mo dúpẹ́ ti jẹ́wọ́ wọ́n ní £2 péré làwọn gbà bí èrè náà làwọn gbà àbí £1 làwọn gbà. Iye tó ní kálukú yín bá gbà pátá tẹ́lẹ̀ òṣà níjọ́ kìíní àná ẹ jẹ́ jẹ́wọ́. Ọ̀kẹ́ 6 péré mo gbà ọ̀kẹ́ 6. Ẹ̀tọ́ èmi ò gbà bí èlò lè mi gbà bí ọ̀kẹ́ méjì péré lè mi gbà pọ́pọ́ọ̀fù náà ni mo fi rà oúnjẹ yìí ni mo lè jẹ̀gbẹ́ ọmọ. Pọ́pọ́ọ̀fù lásán náà ni mo fi rà àbí pọ́pọ́ọ̀fù sí ń gbà yẹn àkàrà kéńgbé pẹ̀lẹ́ ẹ̀kọ́ ni mo fi rà ẹ̀dá pẹ̀lú gbà káàntì rẹ̀ jẹ́ nǹkan sílẹ̀ wàhálà yìí ti pọ̀ àní lè sùn tí bá tún báyìí ẹni sùn lórí fóònù o tí wọ́n ṣe ṣó láàárọ̀ yìí network mi cut off mo ń láti lọ book another network wọ́n ní wọ́n ṣe kọ́ ládùúgbò wa ni wọ́n ti ṣe gẹ́nẹ̀ gbogbo network yẹn mo ń láti lọ book another mo lọ ra ẹ̀tọ́ bá mo bí tí mo ti lọ ra another network mo lọ ra another wifi box kí ló dé èló ni mo gbà tí wàhálà yìí pọ̀ tó báyìí ẹjọ́ mo jẹ́ 5 naira jẹ́ kí n sọ padà ẹ bá wa gbóhùn sókè gbẹ̀rẹ̀ bá ta lè ṣà ẹ jẹ́ ká jẹ́wọ́
ẹ gbóhùn sókè o ara ti ń kan mí ẹ kálẹ́ mà ẹ kú dédé ẹ àsìkò kú yẹn ètò tó mà yẹ tẹ bá gbà o ẹ kálẹ́ mà ẹ kú dédé àsìkò yìí. ẹ wo ẹ jẹ́ kí n kọ́kọ́ ẹ jẹ́ kí n kí n ná 3 minutes pé náà lè ẹ máa lò jẹ́ sà ẹ má wulẹ̀ kí mi ṣẹ́rí gbogbo ṣẹ́rí àtàlẹ́ òòṣà. 3 minutes yẹ ẹ máa fún mi ní 2 minutes bí a kó pé 5 minutes kò lè ẹ jẹ́ jọ̀ọ́ bẹ́ẹ̀ mà ló pọ̀ lórí fóònù èwo dẹ̀ wà lórí tiktok náà. tí n bá sọ ló máa túmọ̀ sí ẹ ó dà ó ṣe yá jẹ́ kí n kọ́kọ́ ẹgbọ́ ààrẹ please ẹgbọ́ ààrẹ please. ṣe rí iṣẹ́ tẹ́ ń ṣe yìí kò ń ṣiṣẹ́ ẹnìkan lẹ́ ń ṣe fún o ẹ ń ṣe fún ọjọ́ òní ẹ ń ṣe fún ọjọ́ ọ̀la ẹ ń ṣe fún ọjọ́ iwájú ọlọ́run tó dé ń fún yín ṣe kò ní padà lẹ́yìn yín ọlọ́run bá mi ṣe wà ṣe. ṣe rí tí ò bá ń ṣe ariwo tí ọlọ́run lo àwọn èèyàn fún bá ti sọ báyìí tí a bẹ̀rẹ̀ sí ń pa nípa ti àwọn bàbá wa àwọn ọba wa ariwo yẹn ló ta wọ́n létí o ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ yẹn kọ́kọ́ dìjà wọ́n ní tí ò bá dàrú kò ní kò tò ní tò. ṣé ẹ mọ̀ pé gbogbo ẹ̀ kọ́ dojú rú náà nígbà tó wá dojú àwa pera wa wálé ń sìn everybody ti ń rí ìdí òótọ́ dẹ̀ ti ń farahàn bẹ́ẹ̀ báwo ni ẹrú ṣe máa wá gba ó máa wá jọba nílẹ̀ ọmọ onílù tọmọ onílù ò ní lè lẹ́nu ọ̀rọ̀ ẹ wo ibi tí nínú gbogbo èdè tó wà nílé ayé yìí káàkiri ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ láti káàkiri ọ̀pọ̀lọpọ̀ á travel ó dáa tó èdè yorùbá ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ nípa culture nípa respect nípa ìwà ọmọlúwàbí. ẹ̀yin tẹ́ bá ń Ó jẹ́ pè ẹ stop ọ máa sorry to pè say yín o, padà ẹ mi ò jọ máa bú pè wọn yín padà ẹ wọ́n fi stop. máa jí bàbá ẹ wo respect rẹ màámi ẹ stop máa pè yín padà ẹ stop máa pè yín padà máa pè continuously ẹ gbóhùn sókè sà. yes ẹ wá wò ó eléyìí tí mo tún wá fẹ́ sọ ni wípé ṣe I got to block her. ṣe I'll call her back. ẹ bá ṣe ń gbọ́ sọ̀rọ̀ mi mà à ń gbọ́ yín màá block yín màámi ṣe ń gbọ́ mi mà màá ń ṣe gbọ́ rí yín bàbá wa ẹ àsìkò sọ̀rọ̀ sókè. tó tásìkò bá ti tó ẹnìkan ni wọ́n ti sún wa kan ògiri tí wọ́n bá dé ti sún kan ògiri èèyàn máa ń yíjú padà ni ẹ ló mà à ń gbọ́ ṣe yín ń gbọ́ mi mà à ń gbọ́ yín sà. wọ́n ti sún wa kan ògiri a ti wá yíjú padà báyìí wọ́n ti la àwa kólòlò lóhùn orí èmi tí mo sọ̀rọ̀ ẹ̀ náà mi ò ti bá rí nǹkan màá kàn wọ́n màá kàn bọ̀ wọ́n ti là wá lóhùn torí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ẹ wò ká ní wípé ọ̀tá tàbí wọ́n ti rí olú bàbá Sunday Olóyè Ìgbòho ká ní wọ́n ti rí wọn mú gbà yẹn àwọn àǹfààní tá ń jẹ ń sì ṣá máa rí ẹ wò àwọn ọmọ tó lọ kó jáde nínú igbó Ọ̀yọ́ yẹ àwọn ọmọ Chibok dà lónìí ẹ jẹ́ ṣe rí mi ò mọ̀ bí màá ṣe máa sọ̀rọ̀ yẹ ẹni bá ń ṣe ẹ jẹ́ ká máa kí kí ni kún iṣẹ́ ló máa ń mú kí iṣẹ́ yáyàn lórí àmọ́ wọ́n ní tí ẹ rí ibi tó bá ti ń ka 11 nínú Bible wà ńbẹ̀ tẹ́ bá ti rí 11 ẹ gbà pé Júdásì kan máa wà ẹ bá ti rí 22 ẹ ti mọ̀ pé Júdásì méjì máa wà àwọn kan máa wà nínú Yorùbá tó máa rí báyẹn wọ́n ṣe rí ìwà rere kí ló gbé bàbá olóyè ní Adeleke kí ló gbé wọn wọlé ẹ wo àwọn bàtálíọ̀ tó wà pẹ̀lú wọn ẹni tó lọ́n bá ti wà pẹ̀lú ẹ̀ ó máa lékè ni o òsì bó ṣe fẹ́ rí àwọn mi wà á ní fọ̀rọ̀ tó láwọn tó wà ńlẹ̀ tó ń pọ̀ bí ẹ ṣe ni wọ́n sọ nǹkan tí mo kàn fẹ́ ká sọ nísìnyí ni wípé ṣé rí ìṣọ̀kan tá a ń lò yìí voice wa òun ló dáa jù kó continue ìṣọ̀kan dẹ́yìn ṣe rí ẹ jẹ́ ká máa pe bàbá Tinubu ẹ ti súnmọ́ wọn báyìí o ṣe rí ọ̀rọ̀ yìí ó lójú ọ̀rọ̀ tí bàbá olóyè Sunday Igboho lè máa bá wọn sọ àwọn ọba tó súnmọ́ wọn àwọn ọba tí ń gbọ́ tí wọ́n ń sìn tó súnmọ́ wọn pé kán jọ kán má jẹ́ ká fi ohunkóhun ṣòfò kán má lè jẹ́ pé ìyà tá a ti jẹ sẹ́yìn kó jẹ wá mọ́ torí Yorùbá ti jìyà púpọ̀ wọ́n pa Yorùbá nípa púpọ̀ wọ́n bẹ́rí Yorùbá sọ̀nù láìṣẹ̀ láìrò ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ gan ti darapọ̀ mọ́ ara ìkúrẹ́ ẹ̀jẹ̀ wọn náà pa ìlú ẹ̀ṣọ́. ẹ ti lo over 5 minutes ẹ ṣe tà ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká fi ohunkóhun ṣòfò second time wọn Ọlọ́run àgbà fún ọkàn wọlé but ẹ má yẹ ká padà sí ọ̀dọ̀ àwọn Fúlàní mọ́. ẹ ṣeun gan. Mr. Lateef Mr. Saheed ọlọ́mọ pé alábòsí ni alábòsí ayérayé Saheed Solili alábòsí ayérayé ni yín mo ti kọ́kọ́ rí kọ́mẹ̀ntì mo fẹ́ pín ní ẹ̀ kọ́mẹ̀ntì ó ti kọ́mẹ̀ntì yín síwájú ẹ ní èmi gba £2 èló lẹ́yìn gbà alábòsí Mr. Saheed alábòsí ẹ bá mi kọ́ sí comment section
èló lẹ́yìn gbà tí mi bá gba 2 pound and 2 sílì èló lẹ́yìn gangan gbà sọ ti ní tèmi lẹ́ ń sọ èmi á sọ tèmi wo next time bí ẹ̀yin làwọn alálẹ̀ máa wọnú ẹ̀ tẹ̀ máa gbé fóònù tẹ̀ ní lè sùn wọ́n ti ṣe kíní kan o ìrìnlẹ̀ Yorùbá ojú yín máa bó nígbà yẹn ẹ máa gbé sókè. Yorùbá wù yín níjọ. Bàbá mi mo lórúkọ yín mo ti sáré pè yín padà ẹ ṣeun. Ìyá mi ẹ ní pín yín kí. Àṣẹ. Ẹ ní dààmú pẹ̀lú fọlọ́n. Ọlọ́run ṣàánú wa. Sẹ́rí mo máa ń láìkì Bàbá Èkìtì gan. Wàhálà mo ń láìkì wọn because sẹ́rí gbogbo ẹ̀dá tó bá wà láàyè tó ṣe pé ó ń fi ìbínú sọ̀rọ̀ yẹn bó ṣe ń ka lára ni. Ẹgẹ́ sì mi sìn. Ṣẹ̀gbẹ́ ní sóò tí ẹ ti níjẹta yẹn mo sọ̀rọ̀ kan mo ní tí ẹ bá ṣe pé. Bàbá wa ilẹ̀ ń sọ̀tàn ẹ̀jẹ̀ fún wa ìtàn ẹ̀dẹ̀ ẹni bá wa sọ ìjọ sà. Iná máa sọ iná ni. Ẹ bá wa sọ torí táìmù ni torí táìmù ẹ bá wa sọ̀tàn yẹn agbádùn tó yẹn tí wọ́n gbọ́ lórí YouTube. Ok èyí tí mo fẹ́ sọ lórí ẹ̀ náà ni wípé sẹ́yìn mọ̀ pé ní èyí tí mo fẹ́ sọ náà ni pé ọba kékeré ò sí. Èyí tí ó jẹ́ kí wọ́n sọ pé ọba kékeré ò sí ni wípé ní ọjọ́ kìíní àná tí wọ́n dífá lẹ́dẹ̀ ń bẹ̀ yẹn àwọn igi méje kan bẹ lẹ́dẹ̀ ìkan bẹ wájú nẹ́pà àwọn mẹ́ta kan wà ní kéèyàn tó débi ààfin gangan ìkan wà nídìí òsì níbi tí wọ́n ti ń ta ewé ọmọ ń sìn ẹgẹ́ tì mí ń sìn. Yorùbá tẹ̀ ń gbọ́. fún àwọn adúgbò pé Babangida wa ń bọ̀ láti Èkó ó gba àkòdá wọlé ẹgẹ́ tì mí ń sìn ọwọ́ àgbà àkòdá gba ọ̀nà Òṣogbo lọ ẹgbẹ́ yẹn gangan ni wọ́n fẹ́ gbé kápítà sí nígbà yẹn sẹ́gbọ́n mi. so ìgbà tí wọ́n wá rí pé ó wá dóṣogbo ọ̀rọ̀ wá yí ẹgbọ́n mi o àwọn tí wọ́n wà nípò gbà náà wọ́n láti máa béèrè pé kí ni tó fà á ẹgẹ́ tí mi ń sìn wọ́n wá sọ pé àwọn igi kan ni wọ́n ti gbàbọ̀dè lẹ́dẹ̀ yẹn wọ́n wá nìkan gé àwọn igi 5 wọ́n láwọn igi méjì wà tó jẹ́ pé bá pé àwọn igi méjì ń wo abo ni wọn àwọn ń fẹ́ oríire fún lù ẹgẹ́ tí mi ń sìn o ṣé ń gbọ́ mi. Èmi ń gbọ́ ẹjọ́ ṣé ń gbọ́ wọn ẹ máa sọ̀rọ̀ yín màá sì kọ́ ṣé ń gbọ́ mi. Ok wọ́n wá láwọn yẹn ń fẹ́. Ẹ bá wa láìpẹ́ ètò yẹn wáyé kíkí ní ẹ̀ máa skip à ń gbọ́ ní sàn. Wọ́n wá láwọn ń fẹ́ oríire fún ìlú. Àwọn èwo àwọn igi méjì. Àwọn yes igi 5 ìgbà 5 náà gé ńgbà yẹn. Ok 5 ló gbà bọ̀ nínú méje. Yes nínú igi méje ló wà ń bẹ ńgbà náà. So wọ́n wá ní kí wọ́n gé àwọn igi 5 yẹn. Ìgbà tí wọ́n gé àwọn igi 5 yẹn mo wà ní àwọn kan lọ nígbà yẹn because àwọn ewé míì wà tó ṣe pé wọ́n ń dáná lọ́wọ́ tí a bá àwọn pọ́ọ̀tì wọn nínú rẹ̀ eléyìí ò bá yẹn bẹ̀yẹn kọ́ ni mò ń lọ sẹ́rí tí mò ń lọ ni wípé sẹ́rí àwọn ọba tí ó wà láyé ìsìn kìí ṣe gbogbo wọn ni wọ́n ń tẹ̀lé Ifá ni wọ́n dẹ̀ ń tẹ̀lé ntí Ifá bá sọ. Ẹ wá wò ó nígbà tí Adémọ́lá débẹ̀ yìí sìn ṣe pé ọba tí ó ní kí wọ́n gé kíngbà yẹn ọba yẹn ti kú ní ló jẹ́ kọ́ba tí èyí tó wà ń bíbà èyí tó wà ní ìsìn kó jẹ́ wà ń bẹ̀ kó jẹ́ ọba tó wà ń sìn ọba tí bí yẹn náà fi ra ẹ̀sẹ̀ tuntun ní ìlọ́fà tó bá ti bí fi wà ń bẹ̀ ń sìn ọba ní pẹ́rẹ́ tó wà ń bẹ̀ ń sìn ẹgẹ́ tì mí ń sìn sẹ́wárí tí a bá máa tẹ̀lé àwọn nǹkan tó jẹ́ ìṣẹ̀dálẹ̀ nítorí lè máa kó báàlẹ̀ Yorùbá nìyẹn. So nígbà tí Adémọ́lá wá débẹ̀ igi tó wà ní ọjà olóbì yẹn fún gbogbo ọmọ Ẹdẹ tó bá ń gbọ́ sí wọ́n wá fẹ́ ṣe ojú ọ̀nà tó wà ní Ẹdẹ yẹn ẹgẹ́ tì mí sìn ojú ọ̀nà yẹn wá jẹ́ igi yẹn ẹgẹ́ tì mí sìn wọ́n wá tún dífá kan náà pé kí wọ́n lọ wò pé bóyá wọ́n fẹ́ wógi un igi yẹn láti sọ fún wọn pé kí wọ́n fò ní àsìkò wípé òun dá àwọn àlejò lọ́wọ́ eléyìí àwọn tó bá jọ ọmọ Ẹdẹ ẹbí ẹ̀yin ọmọ Ẹdẹ ọwọ́ yín dà o à ń gbọ́ yín. ẹgẹ́ tì mí sìn wọ́n ní pé kí wọ́n ṣe kí ni pé kí wọ́n fáwọn láàyè ọmọ Ẹdẹ tó bá wà ló sọ pé bí igi yẹn ṣe lọ níbẹ̀ kó sọ jáde. wọ́n padà gé. bàbá tó wà mẹ́rin sìn yes wàhálà igi yẹn lọ ẹgẹ́ tì mí sìn wọn ò mọ bí gbogbo fct ṣe jẹ́ ìgbò oníjọ́ kejì gan ọ̀pọ̀lọpọ̀ kàn rí páwọn òmùrí ni ẹbí wọn lèrè sẹ́rí bó ṣe wà yẹn ìṣẹ̀dálẹ̀ kọ̀ọ̀kan ní àwọn ètùtù tiẹ̀ for example nsìn
tí Síákà Adétúnjí tó jẹ́ bàbá tó jẹ́ ọfà ẹ̀dì àwọn Davido tí bàbá yìí ọba fira ẹ̀ kalẹ̀ ó ṣeé ṣe kí Adémọ́lá ọmọ wà nípò tó wà yìí torí láti ìgbà tí bàbá yẹn ti jẹ oyè ti pẹ́ ló ti ń wá ipò gómìnà yìí ti pẹ́ nígbà bàbá Àkàndé òun ló wọlé wọ́n gbé fóònù lọ́wọ́ ẹ̀ wọn ò gbé fún un nígbà Oyinlọ́lá òun ló wọlé wọn ò tún gbé fún un ẹ wá wo èmi díẹ̀ tó wá jẹ́ so ohun tí mo fẹ́ fà yọ ń bẹ̀ náà ni wípé sẹ́rí nílẹ̀ Yorùbá a ní nǹkan àwọn agbára yìí sẹ́rí tó bá ṣe pé àwọn ọba wa bá ń tẹ̀lé ni ikú kíkú ò ní lè mọ̀ pa wọ́n. ẹgbẹ́ tí mi sì yes àwọn ọba míì fira wọn ṣètùtù nítorí àwọn èèyàn ń support ní comment section àwọn kábíyèsí nìkan ti wọlé wọn lóòótọ́ ọ̀rọ̀ lẹ́sọ o kábíyèsí ni wọ́n à ń gbọ́ yín sà má pín ní comment wọn sí. sẹ́rí tí àwọn ọba wa yìí ẹni mo fi ń tako ọmọ ẹ̀dẹ̀ tó ń sọ̀rọ̀ níjó ní bẹ́ẹ̀ yẹn ó ní kí wọ́n ṣe kinní kan tó bá ní pé kí wọ́n ṣe nǹkan ẹyọ kan sẹ́dẹ̀ àwọn yòókù tí wọ́n lo ìfẹ́ wọn tí wọ́n fi dìbò wọlé fún kọ́ a lè sọ pé torí kọ́ jẹ́ lu wa káwa ní pé ọ̀dọ̀ wa nìkan ni wọ́n ṣe sí tọ́mọ wa bá ṣe kó tó ń ṣe nítorí ọjọ́ iwájú ọ̀la àwọn yòókù náà ni gbogbo àwọn ọba tó bá wà ń bẹ̀ lónìí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lónìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ social media yìí ẹ̀jẹ̀ tìmí sí tó bá pé ńgbà tẹ́ ń sọ̀rọ̀ fún Gani Adams ńgbà yẹn tí gbogbo yín pariwo tó bá ṣe pọ́ọ̀tì tó bá dífá tí wọ́n sọ fún yín pé ìtọ́ ọbẹ̀ ṣe yìí tó ọba tẹ̀lé ilé ọ̀jẹ̀ kọjọ́ ọ̀la rẹ̀ ó dáa kò ní kọ tí ìgbẹ́ ìṣẹ́ bọ yóò ti tẹ̀lé ṣùgbọ́n wọ́n lájá tí ọ̀sọ̀nù ń kọ́ kò ní gbọ́ fún èrè fọlọ́dẹ ẹgẹ́ tì mí ń sìn ìlọ́fà tó bá ṣe pé ńgbà tẹ́yìn mídíà gbogbo yín ń pariwo ńgbà yẹn wàhálà yóò ti lọ ẹ wà ok for example nísìn nígbà Adeleke tó wọlé. 1 minute ló wà land up ní 1 minute sir. 1 minute nínú àwọn ọmọ tẹ́tẹ́ tó máa ń ṣe kọ́ńtẹ̀sì yẹn ń sìn àwọn kan jáde nínú àwọn ọmọ tó wà bàjẹ́ tí wọ́n ṣe kọ́ńtẹ̀sì kankan mórí nínú kíní ń jó níbẹ̀ yẹn wọ́n láwọn fẹ́ bá Àtíkù lọ ẹ jẹ́ dákun sí Àtíkù lè mọ ilẹ̀ Yorùbá fún wa ní kí ló dé táwọn ọmọ Yorùbá ìrònú ẹ jẹ́ kó máa tẹ̀lé Àtíkù lọ sọ ìlú wọn wọ́n ti jọmọ 18 years lọ́yẹ́ kó tẹ̀lé Àtíkù bẹ́ẹ̀ àwọn yọ̀ nínú gbó fún Fúlàní. wẹ́ sẹ́ni ìgbẹ́ni kọ̀ mọ̀ ní pé Ọlọ́run ó gbàdúrà wa bàbá wa Sunday Igboho Ọlọ́run ò ní pa wọ́n rẹ́ Ọlọ́run ò ní pa wọ́n rẹ́ kò ní pa wọ́n rẹ́ tìrantìran wọn ò dẹ̀ ní dẹni àwátì pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo táwọn ọba fẹ́ ṣe fún wọn ilé ayé tí wọn ó ti jẹ ayé náà wọn ó ti lò ó pẹ̀lú ògo lọ́dọ̀ wọn ìtàn wọn ò wá ní parẹ́ láéláé gbogbo ẹ̀yin tẹ́ wá wà lórí mídíà náà ìtàn yóò ní parí láíláí ẹ ní dẹni àwátì o àṣetì ìbọjọ kọjọ ọmọ yọ àṣetì ìbòrò kòrò ọmọ sàmì tí ẹ o àṣẹ àṣetì òní bẹ́ẹ̀ nìkankan yín o àṣẹ ṣé o olórí àṣẹ ìdùnnú. Olórí Adé thank you o wọn náà send 50 comments sórí live show mi God bless you Ọlọ́run máa lọ jẹ́ kọ́ wọ́n yín lọ sókè pé tẹ́ bá wọn kọ kọ́mẹ̀ntì ẹ ṣé o ẹ pàmò ní sùúrù o tó wáyé pé Gani Adams tó wáyé pé ó mọ̀ nígbà yẹn pé Sunday Igboho ṣẹ́rí èmi bí ṣe wà yìí olójú bí ṣe ó lè má ṣe wèrè o olójú bí ṣe lè bá ẹjà sùúrù Sunday Igboho yẹn tó bá bàjà àgbákò ló máa kàn tó bá bá ẹjà fìtínà ló máa kàn. àwọn kan wà tó lọ ń dábẹ́ o àfẹ́mi lọ sílé kéwú àfáà mi ló sọ fún mi ó ní tó máa sọ pé Ọlọ́run kì í ṣalábòsí ó ní kò sẹ́ni tó ṣàbòsí tọ́lọ́run ó ní kò sí ẹni tó ṣe àbòsí àfáà tèmi ìgbà tí mo lọ sílé kéwú ló sọ fún mi ó ní kò sẹ́ni tó ṣàbòsí tọ́lọ́run olódà gbogbo wa o ó ní ṣùgbọ́n ó mú àwọn ọkọ̀ tó yẹ pé tó bá bá wọn jà wá kàgbákò tó bá bá ẹjà wá kan fìtínà olódà àwọn yẹn special ni mo tún wá wọ̀rọ̀ lẹ Yorùbá tó máa ní àwọn kan wà tó ń jẹ́ ẹyinjú Olódùmarè tọ́lọ́run ò fi wọ́n ṣeré tó bá ṣe ẹ̀ṣàfà àwọn ọlọ́run lọ́wọ́ wọ́n á jẹ 3% ìyá yẹn náà máa jẹ kìí pé dọ́bù nìkan 3 náà máa jẹ gbogbo bá wò pé o fẹ́ bá wọn jà wàá kàn ṣẹ́ ní gẹ̀ẹ́nì wàá ṣẹ́ lọ́rùn wàá ṣẹ́ lápá wa ọmọ àbí tírélà kọlù ẹ ni ẹ bá mi gbó sókè màámi tó bá ti pè lẹ́ẹ̀kan màámi ẹni sùn tó bá ti pè ẹ̀ka alẹ́ mà tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ máa sọ̀rọ̀ lọ́wọ́ jẹ́ tó bá kẹ́kọ̀ọ́ sọ̀kọ̀ tó máa sọ. ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín mà ẹ má gbọ́ wa nínú ilé à ń gbọ́ yín. ok ẹgbẹ́ wa
ó ti lọ lẹ́bẹ̀ẹ́ yẹn. bẹ́ẹ̀ ni mà. ká lẹ́sẹ̀ àlàáfíà ni. màmá fàájà wọn ti mọ̀ wọ́n àwọn tí ń kọ́ màmá fàájà ti dé à ń gbọ́ yìí máa gbọ́. ẹ pẹ̀lẹ́ ẹ wò ó gbogbo nǹkan tẹ̀ sọ látàárọ̀ ni mò ń gbọ́ inú mi dẹ̀ dùn. ṣé ẹ rí bàbá yẹn bàbá kábíyèsí yẹn èmi náà ti wò ó mo ti wò ó lọ́dọ̀ Lady K mo ti wò ó lẹ́yìn. ṣé ẹ rí ẹni wọ́n ní ojú ẹni bá a là wọ́n ní ó máa rí ìyọnu bẹ́ẹ̀ ló lọ́rọ̀ ìgbòho. ṣé ẹ rí gbogbo nǹkan tí Ìgbòho ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn kan ṣe ń sọ ó dàbí ẹni pé ó ti fẹ́ ṣiṣẹ́ ìtẹ́lẹ̀ ṣùgbọ́n wọn ò jẹ́ oríṣe nígbà yẹn tó iṣẹ́ tó yàn láàyè ó fẹ́ wá parí á dẹ̀rẹ̀ ní parí ẹ̀ lórúkọ jésù ní kú mọ́ wa lójú á dàgbà á dògbó torí ṣé ẹ rí mo wo fídíò kan báyà náná ṣe yẹn lọ́dọ̀ Ọ̀wọ́ Adé bàbá yín pẹ̀lú wígẹ̀tì wà ń bẹ̀ nígbà tí Ọ̀wọ́ Adé tó pe gbogbo àwọn ọba àti gbogbo tó kí wọn kíní kan tọdún tọgbó ẹ wò tó bá jẹ́ ẹ wọ́n dàbẹ́ ni pé kí Gani kó rí nǹkan kó lanu àwọ̀dọ̀ ẹ̀ báyìí á tún wo bòmí ó kí gbogbo àwọn ọba yẹn ó kí ọmọdé ó kí àgbà ó ṣàṣe everybody ṣùgbọ́n kò wá ó bá tún wọ̀dọ̀ Fẹ́mi wígẹ̀tì á tún gbé Fẹ́mi ń sọ́kàwé á tún gbójú kúrò bẹ́ẹ̀ mo tún wọ náà. Jáde mute ni ẹ mute náà. Ó ti pẹ́ ṣé mo kó tó bá ti bẹ̀rù díẹ̀ ó yẹ kó máa gbọ́ wà tó bá èèyàn sọ̀rọ̀ díẹ̀ ó yẹ kó máa gbọ́ tí èèyàn bá dẹ̀ ti ṣe èèyàn tí ò bá ti ṣe èèyàn tó onítàn bá ti lépa ẹ̀ kò sí ní onítàn wá ti wú kò sí ní ó ti wú dùn gbogbo wa àwọn tó ní kó wá parí ìjà ó kéèké ní irú ìjà wo náà jà orí inú Gani ló ń bá jà fúnra rẹ̀ Ìgbòho bá jà kí gbogbo ìgbà tí tó ti sọ. Màmí kí ni a rí sí oyè tí wọ́n fún Sunday Igboho ṣé ó deserve àbí kò deserve ẹ̀ tó lẹ́tọ̀ọ́ tàbí kò lẹ́tọ̀ọ́. Wáyá lọ́nà mílíọ̀nù ó deserve o. Ó deserve o. Àwọn agbọ́n mo ń retí ìgbà tí ọ̀rọ̀ oyè yẹn máa ṣẹlẹ̀ because ìgbà tí bàbá yẹn ń sọ mo ní àṣírí ọ̀tá ti tú bóyá oyè tó dárúkọ yẹn ní láti mo ti gbàgbé 6,000 years ṣé ẹ mọ̀ pé ọmọ olóyè ló dé tó wá fẹ́ gboyè yìí á dẹ̀ mọ olórí kò sí kan tó máa ṣe àwọn náà ló máa gbà wá àti Tinubu àwọn ló máa gbà wá lóko ẹrú á lè máa ṣerú lọ náà ṣé ẹ mọ̀ pé àṣírí Gani ti wá pípé ó gbowó fún Buhari àwọn náà ló máa ṣiṣẹ́ fún náà jẹ́ ẹjẹ́ máa wọ́ọ̀kì wọn Gani àti Mákindé àti kí wọ́n ti pe ilé oníbẹ̀ lẹ́nu tẹ́nu ẹ̀ máa hókú tó bá ti ń sọ̀rọ̀ yẹn gbogbo wa bẹ́ẹ̀ yẹn àti ní wọ́n sì máa tún wọ́n máa lọ lẹ̀ pátápátá ṣé àwọn ajá Gani tó máa kígbe ilé tó fún ṣé ìní ajá tó fún mọ́rùn lọ́jọ́ òní yẹn tó fẹ́ dákù tó fẹ́ dá ọ̀fun rẹ̀ yẹn ṣé ó lè pàdé ṣe bí gbogbo náà ni Sunday ń jà fún mo tẹ̀ sí láìkẹ́ pé kò tẹ̀ sọ̀rọ̀ kò dá kò ìbùn mọ́tò tó gbé fún iṣẹ́ mọ̀ pé ojú ẹsẹ̀ ló ti handova fáwọn tó máa handova mélòó ló fẹ́ gùn ìyàgbọ́n bá ní yàrá mélòó yàrá kan náà ló máa sùn ẹ̀yàn tẹ̀yẹ̀ bá ti fi yàrá méjì papọ̀ wọn ni ó ti ní skọ́skọ́ nìyẹn so gbogbo ìkọ́ ayé kò jọ lójú àtọ̀ tó bá yẹ pé ó jọ lójú ni kò ní máa dìde pé òun fẹ́ ṣe ẹ̀rẹ̀kù Yorùbá so lẹ́yìn tá à ń sọ ẹ mọ̀ pé àwọn ọba yẹn wọ́n gbọ́ nǹkan tá à ń sọ látọ̀rí ọjọ́ yìí ṣùgbọ́n gbogbo nǹkan ló lásìkò àsìkò ti tó now ṣé a rí pé àwọn ọba yẹn wá dìde ìsìn wọ́n wá dìde ṣé a rí lè tí bàbá Èkìtì sọ pé wọ́n fẹ́ lọ joyè ní kinní yẹn mo ní tó bá jẹ́ pé mo wà lé màá débẹ̀ kí tẹ fojú rí torí mi ò rí rí agbóhùn tẹlifíṣàn náà láti ń wò àti orí fíòmù màá débẹ̀ màá lọ wò ó pé ṣé ọmọ kékeré náà lè ní gbogbo ayé tó ti gbé lárugẹ ó dẹ̀ máa joyè ló máa bọ̀ lórí kò sí kan tó máa jẹ́ á máa gba Yorùbá nation lágbára nǹkan tó wà bẹ́ẹ̀ báyìí ni pé ẹja pọ̀ ẹ̀ka gbogbo àwa Yorùbá ọ̀dìjìnà ká pọwọ́ pọ̀ fún Tinubu torí Tinubu àti Sunday ló jẹ́ kárí gbogbo eléyìí torí àwọn Fúlàní yẹn ọwọ́ wọn ti bọ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ lágbára Ọlọ́run wọn ò lè ṣe kankan mọ́ ìbọn tó bá ti gbé báyìí wọ́n máa fi para wọn ni ìgbà Ọlọ́run á máa kọjú ìjà sí wọn èdè á máa mú wọn nínú igbó wọn máa para wọn bó ṣe máa dún wọn nìyẹn wọn ò ní wà mú mọ́ lórí àwọn ọmọ ọlọ́mọ tó ti kú ẹ̀mí tí ò ṣàtẹni tí ìṣe kìíní tó ti pa yẹn orí kékeré ló lè pèrò àmọ́ àlékè ọ̀tá ààrẹ yìí òdì tó bó ṣe rí nìyẹn. Màmí lè bá mi power tap wọ́n lè bá mi power tap ẹ bá mi láìkè ètò yìí
wọ́n lè bá mi tán pọ̀pù ìyá amúníkà èèyàn kan tó kù tí mo fẹ́ pè ní sí orí TikTok orí fóònù for now ni mo ń pè lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ so ló máa kàn yín. èmi ò ní mi èmi yọ̀ pé ẹ bá gbọ́dọ̀ pé màámi ẹ wá ń pè mí ó yẹ kẹ́ pè mí lẹ́ẹ̀kan kẹ́ stop dáadáa ni màá. àwọn ọmọ mi ń kọ adúpẹ́ ọkọ àti ìyàwó ń kọ àbẹ ti ṣe ìyàwó tẹ ìdí àgbọ àti ìṣèyàwó akànṣe introduction gba àwọn fífi ọjọ́ ìyàwó àwọn ẹlẹ́kẹ̀ẹ́ gbọ́ nàìjíríà kan lágbára láti máa wá Ọlọ́run ṣe kò lágbára Ọlọ́run nínú owó ló máa ti mú owó lágbára Ọlọ́run ara ẹ ò ní kó aṣọ iyì ẹsẹ̀ ò ní kó bàtà iyì lágbára Ọlọ́run àwọn náà Ọlọ́run á wá ṣe wọ́n lọ́rẹ̀ẹ́ ara wọn dọjọ́ alẹ́ ògo wọn á papọ̀ wọ́n á rí ògo lò ọmọ àlùbáríkà Ọlọ́run á fi sínú ayé wọn lágbára lọ́wọ́ Ọlọ́run ọwọ́ ọkọ ò ní kàn sálẹ̀ àpò nǹkan tó máa fi ṣọkọ lórí aya tó máa fi ṣe bàbá lórí àwọn ọmọ Ọlọ́run á fi fún ìjọ náà wọn ò ní dìde. Gbédègbéyọ̀ Media lọ́jọ́kọjọ́ àwa ni bàbá.